gbogbo àìsàn káìsàn tó bá òkú máa ṣẹ̀dá tẹ́tí ló gbá tẹ́tí làwo tẹ́tí ṣe whatever lọ́wọ́ ayé ó lẹ́sẹ̀ ayé nǹkan tí mo fẹ́ kọ́ yín ni kó wá lọ ṣe. Bá mi wá ọ̀rọ̀ ẹnu òpìyè tútù ẹ dà sínú odó, ẹ wá ewé elégédé kó pọ̀, ẹ gún méjèèjì papọ̀, ẹ̀rọ ẹnu òpìyè àti ewé elégédé ẹ gún papọ̀ kó kúnná dáadáa. Tẹ́ bá ti gún papọ̀ tó kúnná dáadáa, ẹ dà sínú ike kan, ẹ wá da òróǹro màálù ẹ dà lé lórí, ẹ wá da káfọ̀ àti káfrà ẹ dà sí. Ẹ máa tọ́pù ẹ̀ pẹ̀lú òróǹro màálù. Èyíkéyìí nínú àìsàn àbí nínú ìdè, èèyàn tẹ̀ nǹkan mọ́lẹ̀ ni wọ́n fún kan jẹ ni, stroke ni, gbogbo nǹkan tó ń jẹ́ àìsàn tẹ́ ti dààmú lé lórí lẹ lè fi wò. Síwájú kó tó ṣiṣẹ́ yìí, ìkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní kó dẹ̀ share fídíò yìí, kó dẹ̀ gbọ́ fídíò yìí délẹ̀ kó má lè ṣe mistake. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ WhatsApp wọn lórí +2761295638. Ẹ gbìyànjú ẹ get all in one national app sí wa tó ń wò more than 300 àìsàn, ikú nìkan ni kò lè wò. Ó lágbára, stroke ni, diabetes ni, asthma ni, hepatitis B ni, kidney failure, heart failure, gbogbo nǹkan tó ń jẹ́ àìsàn yányán. Ẹ gbìyànjú kẹ́ get all in one national app. Kódà spiritual àìsàn jẹun lójú oorun, oníbàálòpọ̀ ojú oorun. Bákan náà ni ọkùnrin tí aróbòsà ń dà láàmú, tí dakọ́lẹ̀ ń dà láàmú, tí ó lè pàfọ́ọ̀mù dáadáa. Ẹ get caterpillar àti transformer 1100 power, weak erection, quick ejaculation, low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni obìnrin tó ní fibroid àbí blockage tube, ẹ get bulldozer mild fibroid. Ó lágbára púpọ̀, kò síbi tẹ́ wà lórílẹ̀-èdè àgbáńláyé tí product wa ò dé. Ó wà Nàìjíríà dẹ̀ ń sẹ́ǹdẹ̀ káàkiri láti South Africa. Bákan náà ni ẹ gbìyànjú ẹ get 2.5 digital memory booster. Ó lágbára fọ́mọléèwé, fàgbàlagbà tó ti dàgbàlagbà tó fẹ́ máa gbàgbé nǹkan, àbẹ́yàn tó fẹ́ máa gbàgbé nǹkan, àbáyé ayé kó làákà èèyàn, àbọ̀mọ kékeré tẹ́rí pé ó ń ṣe ṣámṣámú tí nǹkan fẹ́ máa dàrú tí ò fẹ́ píkì, ilé àmù ni, ìsọ̀yè ni, ohun mọ̀ ni. Ẹ gbìyànjú kẹ́gẹ́ tiẹ̀. Ẹ gbìyànjú tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ẹ gẹ́ẹ̀tì caterpillar. Bákan náà ni obìnrin tó ń gbé nǹkan sínú wúńbù ẹ̀, abẹ́ni tó ti fún láfúnjẹ tálíjọ̀nù ń bẹ nínú ara ẹ̀, abẹ́ni tó jẹ́ pé ọfà wà lára ẹ̀ tó ti pẹ́, ẹ gẹ́ẹ̀tì miracle leaves. Ó lágbára púpọ̀ jù lórí èké nínú spiritual ẹ̀mí òkùnkùn. Ẹ gẹ́ẹ̀tì ẹ̀. Àdúrà ló agbára kọ́ o. Innal izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Sheikh Afagba International.